Àìyá wa nílé àmàkíran o. Títan atúmúwà yìí ni o. Ọdún mi ròré, ìyẹn ṣe ní sọ̀gbọ́n oko. Dédé sọ̀gbọ́n gbótako, sọ̀gbọ́n lùtọ́. Ọ̀nà nèrè ìbẹ̀rẹ̀ wọ́ lọ yìí. Sọ̀gbọ́n oko, ọ̀nà nèrè mú ọ̀ràn yìí ni aka bá wa já lọ. Dàlámú sọ̀gbọ́n oko ngàngán. Lẹ́wọ̀n àìyá wa nílé lóko. Èmi olúwa fún tọ́ òun kíkan náà ti ìkànnì Gariwo TV dáre ni. Iṣẹ́ tí ìrìn kájẹ tí mú ùsẹ̀ṣe oríṣiríṣi oúnjẹ tí mú ngàngán. Lẹ́ẹ̀ ní kí a tún mú wá. Ìgbéyàwó náà ní ohun ẹ̀pẹ̀ ní sọ̀gbọ́n oko kí ẹ̀dẹ́ ṣe kẹ̀ ní sọ̀gbọ́n oko náà ní ẹ̀ ń ṣe ọdún omi ró ìbò yẹn ti lù malẹ̀ yẹn ti bọ omi ró. Ayéjàká lọ Jalabi náà wọn àgbààgbà àwọn yóò ti dàgbà àyàn bí níbẹ̀ ìjàmbórí ń sọlẹ̀ níbẹ̀ Jalabi ń wò ìtumọ̀ ọdún omi ró yìí kí ẹ ṣe kí ìgbà yẹn ṣe sọdọọdún ní àbọ̀dún méjì méjì àbọ̀dún mẹ́ta Ayéjàká lọ Jalabi ń wò. Akínyàn bàbá. Ọmọ mi. Ẹ̀sán àjọ fún ọjọ́ mẹ́ta. Àwa màrí o. Orúkọ wọn kì í bá wọn fọ orúkọ wọn. Orúkọ tèmi Akàjẹ́ Ọlọ́jà Adéwọlé Adétẹ́yẹ Olúfẹ́mi. Ọlọ́jà dídí sọ̀gbánúlé náà kú. Òun ìní ṣe ni. Yes sir. A máa fọ́nrán ìròyìn wò wá kórúkọ ìlú yàrá yìí kẹ́. Olótú. Sọ̀gbọ́n láẹ̀gán èèbò. Ibẹ̀ yẹ pé ń sọ̀gbọ́n ni. Sọ̀gbọ́n gbọ́tako sọ̀gbọ́n ìlí ti tún o. Ibẹ̀ yìí dédé wa àmọ́rí wa ọlẹ̀ yìí ni. Ṣọ́ọ̀ṣì wa rẹ̀ bọ̀rọ̀ alóyìnbó. Tògbòyà tó gbòòrò ìnára wa dé gbótako nára wa tún la dé ìlí titun sọ̀gbọ́n gbótako àti sọ̀gbọ́n ìlí titun ó dàbí fún tọ́ àti fìyìn iye kan ibà kan ọ̀yin níbùwá kọ́kọ́ sẹ̀ igbótako òǹdèdè wa dé yẹ lọ́ọ̀fẹ́ pàdé yẹ sọdán yẹ síwò yẹ sẹ̀rùn gbogbo yìí à ń dá ìlí titun lẹ̀ ní 1920 òun ọ̀ní tírẹ̀sì bọ̀rọ̀ alóyìnbó òun nára ènìyàn wa yàrá bá wọn dó ní ìlí titun so ibà kan yé kan bí wa up to today ẹgbẹ̀dọ̀ fẹ́ra ojúbọ̀ kan ẹ ti ṣe ni rúṣe mo ti abẹ́ gẹ́gẹ́ bí ọlọ́jọ́ sọ̀gbọ́n bẹ́ẹ̀ mẹ́rẹ́ percent gbótako àti ìlí titun we do things in common dédé malẹ̀ ẹ lù ń bẹ yí báyìí dédé sọ̀gbọ́n gbótako àti ìlí titun wọn àjọ ọwọ́ pọ̀ dédé wa nú lébè yìí ni. Adúpẹ́ a gbọ́ pé ẹ ń ṣe ọdún kan ní lọ́dún yẹn ṣe ní. ẹ ṣe ọdún olùmọ̀lẹ̀ omi ró ọdọọdún òun ẹ lù ú ni ẹ náà dẹ̀ ti bá lọ́wọ́ àwọn bá wa ni nígbà wọn láń kékeré sẹ́ńtì rẹ̀ ẹ̀pọ̀ dọ́rẹ̀ ìbáná tí ọmọ ti gbọ́njú bákan tẹ̀ ti kéré bí mọ́tò àwọ̀ 25 years ọ̀nà tí gbọmọ ti gbọ́njú ọ̀dọ̀dán òun ẹlùmọ̀lẹ̀ sọ̀gbọ́n ni ẹ̀ẹ́dẹ̀ rí pé égbè nẹ that's just the truth ẹni ìdà ti purọ́ èyí mí ni pé bóyá sì yẹn bọ̀ rìṣà but ẹ̀rí mọ́lẹ̀ because àyàn láì wákà give testimony almost every year every day as at today bá mo ti jókòó ẹ̀ mọ́ rí àǹkọ̀ kan ó wà ń bẹ yàkó wọn lọ ju omi náà wọn alágbàdúrà á jẹ́jẹ́ àlàhán. Àti bàbá ọmọ mi. Ṣé ní àṣẹ̀ṣẹ̀ lò tọ́dún ṣé ní abẹ̀rẹ̀ tọ́dún. Ìjẹta ìwé ìjẹta ti bọ̀ má lẹ́ni bọ̀ ìjẹta ẹni tí jó ni ìjọ mẹ́ta ẹni jó ni ó jó ní ìjẹta ó jó náà ná ìgbà ẹ̀ ní aṣọ òkun ni ohun tó bá fún malẹ̀ sókun ìjọ ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ bá dùdù mọ́dọ̀ ẹ̀ pé malẹ̀ sókun èní malẹ̀ sọ̀gbọ́n fẹ́ sókun níbẹ̀. Olórí ẹ̀kọ́ lórí ẹ̀kọ́ ìlò 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 má lọ o má lẹ̀ wá ìlò 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 má lọ o má lẹ̀ wá ìlò 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 nígbà ẹbẹ kọrin ìjọ nígbà wọn kékeré wárí àmọdé akahun kún akatẹlé malẹ akakẹ àgbàlagbà wọn ẹ̀dá àgá mú mára torí pé èrò ènìyàn jú malẹ̀ láì gan gba àwa jíjó ìjó lọ́lẹ̀ ẹni. Àṣẹ ò bàbá àríyá lọ́dún yẹn akaríyá nù. Àmì o àmì o àmì o. Ẹ̀yà apá sọ̀gbọ́n wọn. Yí pákẹ̀. Sọ̀gbọ́n lùpá máa sọ̀gbọ́n ẹ̀kọ́ gbogbo odó àríyé rọmọ bọ́nẹ́rù gbàdókó aróòkè arúgbà àríyé arọmọ ọmọ ejò wọnú dẹ òdẹ jùgbó ejò ejò pa àwọn adúbọ̀ fi ọ̀nẹ́ iná ọgọ́gọ́ ọ̀nẹ́ iná òṣòkòtò láì gan iná sọ àwọn ọmọjọ gbọ̀ pẹ́tọ́ rárá ni ọmọ olúbọ̀kùn ẹ̀là sọ fífún gẹ́nẹ́gẹ́nẹ́gẹ́nẹ́ wọ́n ẹ̀pọ̀ ọmọ sọ̀gbọ́n ni àṣẹ o àbáyé o mo ṣe ìgbàríwá rọ̀ rárọ̀ o thank you.